Kí ló máa ṣẹlẹ̀? Peter Obi ṣèpàdé pẹ̀lú Alagba Adebanjọ. Pẹ̀lú báwọn olóṣèlú, pàápàá àwọn olùdíje fúnpò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò tó máa wáyé lọ́dún 2023 ṣe ń ṣán gbogbo ọ̀nà láti gbégbá orókè, tí kálukú wọn ń làkàkà láti dépò náà. Olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party, ọ̀gbẹ́ni Peter Obi, ti ṣàbẹ̀wò sílé Alagba Adebanjọ tí í ṣe adarí ẹgbẹ́ ajìjàgbara ilẹ̀ Yorùbá ní Afẹ́nifẹ́re. Òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹjọ yìí ní àbẹ̀wò náà wáyé nílé bàbá ẹni ọdún 94 ọ̀hún tó wà lágbègbè Lẹ́kí lérékùṣù Èkó. Ṣé kárìn kápọ̀ yíyẹni Peter Obi nìkan kọ́ ló bẹ Adébánjọ wò, òun, àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú rẹ̀ Labour Party pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ tó ń jà fún bí ipò olórí yóò ṣe bọ́ sí ìhà gúúsù àti àárín gbùngbùn orílẹ̀-èdè yìí, ìyẹn South and Middle Belt Leadership Forum, àtàwọn alẹ́nulọ́rọ̀ lágbo òṣèlú kan ni wọ́n jọ ṣèpàdé náà. Ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá. Peter Obi fúnra rẹ̀ ló gbé fọ́tò àti ọ̀rọ̀ nípa àbẹ̀wò náà sórí ìkànnì ayélujára Twitter rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé kò sọ húlẹ̀húlẹ̀ nípa ìjíròrò wọn àti ìpinnu tí wọ́n ṣe nípàdé ọ̀hún. Ṣùgbọ́n àwọn tó mọ bọ́rọ̀ ṣe ń lọ lágbo òṣèlú ti ń sọ pé àpérò wọn kò lè yẹ̀ lẹ́yìn bí Obi yóò ṣe rí àtìlẹ́yìn àti ojú rí ẹgbẹ́ Afẹ́nifẹ́re gbà. Ṣé ṣáájú àsìkò yìí ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti sọ pé ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ èmi lókàn báwọn kan ṣe ń sọ. Léraléra sì ni Alagba Adébánjọ ti sọ pé bó bá jẹ́ ti ẹ̀tọ́ la fẹ́ sọ ni, tó bá jẹ́ ti àìṣojúsàájú àti ìlànà màkànmákàn lóye kàn ni, kò sí ẹ̀yà míì tó tún yẹ kó dupò ààrẹ lọ́dún 2023 ju ẹ̀yà Ìgbò lọ, torí àparò kan ò ga jù kan lọ, kò sì sí bọ́bọ́ ṣe orí tí náà kí ò ṣe. Bàbá náà sọ pé bí kò bá lọ́wọ́ kan àbòsí nínú, lóòótọ́ ló yẹ kí ipò ààrẹ yípo sí ìhà gúúsù ilẹ̀ wa lẹ́yìn tí sáà ọdún 8 ìjọba Muhammadu Buhari bá tẹnu bepo lọ́dún tó ń bọ̀. Ṣùgbọ́n níhà gúúsù náà, ẹ̀yà Ìgbò, ìyẹn agbègbè tí Peter Obi ti wá, ló yẹ kí gbogbo èèyàn ṣùgbà wọn láti di ààrẹ. Bákan náà ni Adébánjọ ti tẹnu mọ́ ọ pé láì jẹ́ pé wọ́n ṣàtúnṣe sí ìwé òfin orílẹ̀-èdè yìí tọdún 1999 tá à ń lò, kí àtúntò sì wáyé nínú ètò ìṣèjọba wa, nǹkan ò lè fararọ bó ṣe yẹ ní Nàìjíríà. Ọ̀pọ̀ èèyàn ni kò fara mọ́ èrò Adébánjọ àti ti Afẹ́nifẹ́re yìí. Wọ́n ní kípò ààrẹ sáà ti bọ́ sí gúúsù ni, kò pọn dandan kó jẹ́ Ìgbò ló máa bọ́ sípò, ẹnikẹ́ni ló lè ṣe é láti gúúsù. Wọ́n ní ṣe ló yẹ kí bàbá náà kí ọmọ Yorùbá bíi tiẹ̀ lẹ́yìn láti di ààrẹ ni. Ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀. Ibi tí ilẹ̀kùn ọ̀rọ̀ yìí yóò ṣí sí làwọn èèyàn fọwọ́ lẹ́rán láti wò. Àwọn ohun tó sì máa ṣẹlẹ̀ ṣáájú àti lásìkò ètò ìpolongo ìbò tó máa bẹ̀rẹ̀ lóṣù kẹsàn-án yìí ní kálukú ń fojú sọ́nà fún, tí wọ́n sì ń palẹ̀mọ́ dè kí wọ́n tó mọ inú odó tí wọn yóò da ọ̀run lá sí. Faith Adébọ́lá ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé.